ayọ̀ rèé o mùkúlùmùkẹ́ ayọ̀ abara tíntín ìdùnnú mà ló ṣubú layọ̀ nílé ilé gbajúgbajà akọrin ẹ̀sìn kìrìsìtẹ́nì ìyẹn gospel musician tí gbogbo àwọn èèyàn mọ̀ Tọ́pẹ́ Àlàbí òun mà ní ayọ̀ abara tíntín. Tọ́pẹ́ Àlàbí ti di latest grandma in town nítorí pé ọmọ ẹ̀ ti bímọ, wọ́n ti di ìyá ọmọ báyìí. Gbogbo wa la mọ̀ wípé ọdún tó kọjá náà ni Tọ́pẹ́ Àlàbí sin àkọ́bí ọmọ ẹ̀ lóbìnrin ìyẹn Ayọ̀míkún lọ sílé ọkọ. Gbogbo wa sì la mọ̀ awuyewuye tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá lórí pé bàbá ẹ̀ kọ́ bàbá ẹ̀ ni. Ẹ jẹ́ mú yín síwájú díẹ̀ kí n rán yín létí ìṣẹ̀lẹ̀ náà ní ọdún tó kọjá ní ìgbà tí wọ́n ṣe ìgbéyàwó ìtìyẹn tí Ayọ̀míkún tí ó lọ sílé ọkọ. Tọ́pẹ́ Àlàbí àti bùrọ̀dá Sọjí Àlàbí mà ní wọ́n sin ọmọ yìí lọ́lé ọkọ. Làwọn èèyàn sọ wípé Ayọ̀míkún ò kí ń ṣọmọ bíbí inú bùrọ̀dá Sọjí, wípé ṣe ni Tọ́pẹ́ Àlàbí gbé Ayọ̀míkún wá fẹ́ Sọjí mà ní. Ṣùgbọ́n Yorùbá náà sì ló sọ wípé òwò ni òbí ni òótọ́ òwò ni, wípé nítorí pé ẹni tó bá wo èèyàn ó ju ẹni tó bí èèyàn lọ. Torí pé gbogbo ìtàn sọ yìí eléyìí ò máa mírun kankan lára Tọ́pẹ́ Àlàbí, bẹ́ẹ̀ náà ni kò mírun kankan lára Ayọ̀míkún, nítorí ó sọ wípé bùrọ̀dá Sọjí òun ni bàbá òun tí òun fọwọ́ sọ̀yà sí wípé torí bùrọ̀dá Sọjí ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ìyẹn ní ọ̀rọ̀ ìgbésí ayé òun, pàápàá ní bóun ṣe ń dàgbà bùrọ̀dá Sọjí lòun mọ̀ ní bàbá òun. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ní ìgbà tí Tọ́pẹ́ Àlàbí tó máa fèsì sí gbogbo ohun táwọn ènìyàn sọ, kò máa fèsì ní ẹsẹ̀kẹsẹ̀. Ó yẹ kó súnmọ́ ìgbà tó máa ṣe ọjọ́ ìbí ló wá bẹ̀rẹ̀ sí ní sọ ní day 1 day 2 day 3 ló fi ṣe ọ̀rọ̀ ìtàn ìgbésí ayé ẹ̀ kó mọ gbogbo làkàkà tóun làkàkà kọjá ní ìgbésí ayé òun àti wàhálà tí òun rí ní ọ̀dọ̀ bàbá Ayọ̀míkún gangan, pé káwọn èèyàn wá rò pé ṣérú bàbá yìí ni òun máa fi ṣe bàbá fún ọmọ òun. Rárá o, nígbà tóun fẹ́ Sọjí Àlàbí ní nǹkan òun máa bẹ̀rẹ̀ sí ṣe kíni, ló bẹ̀rẹ̀ sí ń búrẹ́kẹ́ tí àwọn èèyàn mọ̀ òun, tí gbogbo ẹ̀ ń wá, tí gbogbo ẹ̀ ń wá tó ń wà, tí gbogbo ẹ̀ ń búrẹ́kẹ́, tí dúkìá àti owó tó ń wọlé lẹ́kùnrẹ́rẹ́ kó tó wá di pé òun wá bí ti Sọjí náà fún Sọjí. Ṣùgbọ́n ní ọdún tó kọjá náà òun ni Tọ́pẹ́ Àlàbí yìí ló ṣe ayẹyẹ 25 years anniversary tí òun àti Sọjí ti wà. Ṣùgbọ́n nígbà tí Ayọ̀míkún máa póòsì ó ní pé happy wedding anniversary sí sister T and my boyfriend, tó túmọ̀ sí wípé àjọṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin Ayọ̀míkún Àlàbí àti Sọjí Àlàbí, nítorí pé ọmọ yìí pàápàá orúkọ Sọjí mà ló ń jẹ́, tó túmọ̀ sí wípé no cause for alarm. Sọjí ti gba Ayọ̀míkún gẹ́gẹ́ bíi pé òun lòún bí. Ṣùgbọ́n lákòókò yìí òun ni Sọjí àti Tọ́pẹ́ àwọn méjèèjì máa ti di grandma and grandpa, nítorí pé Ọlọ́run ti dá wọn, Ọlọ́run ti kọ́ wọn, Ọlọ́run sì ti pa ẹ̀rùn wọn lẹ́rìn, torí pé Ayọ̀míkún ó ti bímọ o. Ayọ̀míkún ó ti bímọ. A ní pé Ayọ̀míkún ó ti bímọ ọkùnrin làǹtìlanti, òun mà ní Ayọ̀míkún bí. Ẹ wò ó, ṣe rí pé ìdùnnú ó ṣubú layọ̀. Àwa sọ wípé ọmọ náà ti wáyé, lágbára Lédùà wọ́n ti mọ ìbẹ̀rẹ̀ wọn ò ní mọ òpin ẹ̀. Àkí Tọ́pẹ́ Àlàbí àti Sọjí Àlàbí wípé wọ́n kú oríire o. Ayọ̀ àbàrà tíntín irú oríire báyìí kò ní wọ́n nílé oníkálukú wa. Of the grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o, máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o. Ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́, ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM, the mouthpiece of the grassroots yẹn ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM. Máa yí kúrò níbẹ̀ máa gbọ́ yẹn ṣàlẹ́ náà ni. Owutu rédíò Owutu àti pé Owutu ti FM ṣáà máa sùn lẹ́ka jáde lọ Owutu FM lọ́gbẹ̀ẹ́sì. Ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́, ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́, Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí. Bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn.
ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe, ìpolówó ọjà lẹ fẹ́ ṣe, ìyàwó lẹ fẹ́ ṣe, ẹ máa lọ sí Owutu. Àwọn náà ṣe bẹbẹ, ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu. Owutu ṣe bẹbẹ, Ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú. Ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn, bá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi. Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́, gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn. Wọ́n pè fẹ́ polówó ọjà ní, ẹ fẹ́ tajà ní, ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní, lóríṣiríṣi ní, ìṣílẹ̀ ní, ilẹ̀ lẹ́fẹ́ tà ní, kódà tó bá rẹ̀ yín jẹ, ẹ máa bọ̀ l'Owutu FM kẹ́ wá gbẹnu sí máìkì. Thank you very much. Owutu ni o. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.